ó máa ṣe ilẹ̀ ń jẹ̀nìyàn. Òṣèré orí ìtàgé èèyàn Kunle Afod ó mà ti pariwo síta, ó kígbe lóhùn rere. December kó má kó wa lẹ́bi lọ, oṣù bàbàbàládé, bàbá lókè sọ wá nínú ìbànújẹ́. Ẹ̀yin abiyamọ ayé, ẹ sàmì àdúrà yìí o. December tá a bọ́ sí kò má ní kó wa lẹ́bi lọ, kò ní kó wa lára lọ. Wọ́n ti pàdánù òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkàn kan, eléyìí tí Kunle Afod tó fi síkànnì ayélujára rẹ̀. Ó ní a tún ti pàdánù eyín òṣèré orí ìtàgé tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Baba Gebu, ṣùgbọ́n torúkọ rẹ̀ gangan ń jẹ́ Oyewole Olowomojuore. Òun gangan ni orúkọ bàbá yìí, èèyàn ṣùgbọ́n olówó òkèrè ní gbogbo àwọn òṣèré orí ìtàgé ni wọ́n mọ̀ sí. Kunle Afod òun ló jẹ́ ká mọ̀ pé òṣèré orí ìtàgé yìí ó ti jáde láyé, ó ti dẹni àná, ó ti dẹni àgbégbìn, ó tún dojú àlá, ó dárìnà kò ká tún ló lè rẹ̀ tó jọ Baba Gebu. Gbogbo àwọn òṣèré ńlá jàǹkànjàǹkàn ni wọ́n lọ sí comment section èèyàn Kunle Afod nígbà tó fi ṣẹ́gẹ́ni o tó fi kọ́ síbẹ̀ pé bàbá yìí ti jọ́lọ̀ ní pé gbogbo wọn ní ẹ̀ tẹ RIP. ẹ̀yin olólùfẹ́ Nollywood, olólùfẹ́ eré orí ìtàgé, ẹ lọ sí comment section ẹ̀yin náà tẹ RIP èèyàn fún Baba Gebu, kẹ́yìn náà wá sàmì àdúrà. Oṣù bàbà bàtà dé kò ní kó wa lẹ́bi lọ, kò ní kó wa lára lọ, kò ní kó wa lọ́mọ lọ. Ẹ wo àwọn òṣèré orí ìtàgé ńlá jàǹkànjàǹkàn eléyìí tí wọ́n ṣe RIP èèyàn fún Baba Gebu. Ilé ayé.